Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Assalamu alaikum wa rasatul hanbiyai. Mo kí gbogbo ẹ̀yin ẹni Ọlọ́run, mo kí gbogbo ẹ̀yin àfáà. Ṣé mọ̀ pé oníkálukú ní wíǹgì ẹ̀ tó máa ń gbá. Èmi ò kì í ṣe blogger tó máa ń sọ̀rọ̀ káàkiri lórí gbogbo ọ̀rọ̀. Tẹ́ bá ti lọ wo bí táwa ti ń sọ̀rọ̀ tó bá ti yàtọ̀ sí ọ̀rọ̀ Alhaji Ayinde Musili Ọmọ Akinsanya lórí iṣẹ́ wa tí gbogbo ayé dẹ̀ mọ̀ wá mọ́ àti tó bá ti yàtọ̀ sọ̀rọ̀ pírẹsidẹ́ǹtì wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ pioneer wa ibẹ̀ làwa máa ń face ẹ lè rí wa ká dá sọ̀rọ̀ aláàfáà àbí àfáà ń sọ̀rọ̀ níbì kan àbí wọ́n ń sọ̀rọ̀ níbì kan ẹ lè rí wa ká dá sọ̀rọ̀ ọbẹ̀ ojú kan tàwa wà àdẹ̀yájú sáfáà kan rí ṣùgbọ́n gbogbo ẹ̀yin àfáà pátá apèyìn ẹni tó bá mojú ẹni la máa ń pè ní ṣàkíyèsí fún tí Ọ̀kanlọ́mọ ló ń gbá wíǹgì àwọn àfáà anything tó bá wùn ló lè ṣe ó lè jagbo kó jẹ̀gbẹ́ kó jẹ̀pọ̀ mọ́mọ́ gbòòrò kó dẹ̀ tún jẹ̀ sínú àfáà bọ́lọ̀ ń ṣe kọ́ nìyẹn. So Ọ̀kanlọ́mọ ẹ wá ní máa wá fi ìjà tẹ́ ń jà nínú ọ̀rọ̀ Aláàfáà dé kẹ máa wá gbé wá sí orí wíǹgì tiwa láti máa wá fi blọ́ọ̀gì Oluomo. Ẹ wá ń blọ́ọ̀gì Oluomo pẹ̀lú ọ̀rọ̀ àfáà ṣé Oluomo yájú sáfáà kan rí àbí Oluomo ó tasẹ̀ àgẹ̀rẹ̀ wá sọ́dọ̀ àfáà kan rí tó wá fi jẹ́ pé Oluomo lẹ wá fẹ́ sọ dìgbà àkólẹ̀ lẹ wá fẹ́ sọ Ayinde Musili Ọmọ Akinsanya dìgbà àkólẹ̀ adẹ̀mú ẹ̀yin tẹ́ wà ní ọ́ndà nǹkan yìí tẹ́ ń ṣe nǹkan yìí Al-Fulani mo bẹ̀ yín pẹ̀lú orúkọ Ọlọ́run ẹ jẹ́ kí lè jẹ́ last warning fún yín ẹ jẹ́ kí lè jẹ́ last warning fún yín Ayinde Musili Ọmọ Akinsanya ò kì í ṣe gbá àkólẹ̀ fún yín Al-Fulani ṣe àmọ́ gbogbo nǹkan tó wà lábẹ́ péjì yẹn àmọ́ gbogbo àwọn tó wà lábẹ́ péjì yẹn tẹ́yìn náà mọ̀ wọn tó jẹ́ èèyàn yín ni wọ́n tẹ́ wá torí pé bóyá nǹkan ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti nǹkan ṣẹlẹ̀ kẹ́yìn náà dẹ̀wọ̀ kọ́ dẹ̀ máa blọ́ọ̀gì Oluomo Al-Fulani kẹ̀dẹ̀ máa wo kẹ̀dẹ̀ máa sọ̀rọ̀ Al-Fulani ẹ ṣọ́ra yóò máa bojú yín jẹ́ o Al-Fulani ó máa bojú yín jẹ́ gan-an àwọn iṣẹ́ eléyìí ń sọ̀rọ̀ pé ẹ má wá sí gbòòrò level o eléyìí ń sọ̀rọ̀ àwọn gbéra yín lọ kóòtù o àjẹrò tó jù yín lọ ṣàrí bọ́ bojú ẹ̀jẹ̀ tẹ́ bá lọ wá tẹ́ bá ẹ̀yin lẹ máa ń gbé sára yín kọjá mọ́ṣáláṣí o àwọn ò wá bá yín o gbogbo ẹ̀yin tẹ́ bá ti mojú Dr. Al-Fulani ẹ bá wa pé Al-Fulani ṣàkíyèsí kó di àwọn èèyàn ẹ̀ lọ́wọ́ mú ẹ má wá sí gbòòrò level o tẹ́ bá wá sí gbòòrò level ẹ máa tẹ́ o Al-Fulani máa bojú yín jẹ́ gan máa bojú yín àwọn iṣẹ́ ilé ìṣẹ́ ọ̀pọ̀ gbéyàn lọ kóòtù o àwọn iṣẹ́ tó máa gbé lọ kóòtù ya ní ṣe ń gbé tẹ́ bá gbé wá sọ́dọ̀ tiwa ẹ máa kàbùkù ẹ máa tẹ́ pátápátá ẹ máa tẹ́ ẹ máa fàtẹ́tẹ́ dẹ wọ́n máa sáré wọ́ yín lẹ̀ tuurutu ẹ máa sáré dẹni yẹ pẹ̀rẹ̀ kíákíá tẹ́ bá wá sí gbòòrò level ojú tẹ́ bá ń bára yín fà lórí ọ̀rọ̀ àfà ẹ dúró sórí ọ̀rọ̀ àfà ẹ má gbé wá sí another level tẹ́ fẹ́ gbé wá yẹn ó jù yín lọ gan level yẹn jù yín lọ gbàgbé tó bá mọ̀ pé level yẹn ò jù yín lọ ẹ tẹ̀sẹ̀ bọ́ jẹ́ ká jọ wọ̀ kẹ́ wá wò bóyá ó máa mú yín lómi àbí kò ní mú yín lómi ó máa mú yín lómi gan Al-Fulani ó máa wọ ẹ máa rìn tì ó máa wọ yín lẹ̀ gan ó máa bójú yín jẹ́ ó máa bójú yín jẹ́ ó máa bẹ̀ yín jẹ́ ó máa bójú yín jẹ́ gan ó máa bójú yín jẹ́ gan ó máa bójú yín jẹ́ ẹ má fọ Oluomo wọlé ẹ má fọ Oluomo táyé ẹ má ṣẹ̀dẹ̀ Oluomo sọ̀rọ̀ fracas rárá ṣé Oluomo bá yín ṣe fracas ni ṣé Oluomo bá yín ṣe fracas ọ̀rọ̀ àfà àbí Oluomo dá sọ̀rọ̀ àfà tẹ́ bá ń sọ̀rọ̀ àfà ẹ bára yín ta ẹ má gbé ọ̀rọ̀ Oluomo wá Oluomo ń ṣe kò tiẹ̀ ṣé Oluomo dá sọ̀rọ̀ àfà Al-Fulani ẹ gbọ́ fídíò yìí dáadáa bẹ́ẹ̀ ṣe máa play gbogbo fídíò àwọn èèyàn ẹ play fídíò tèmi náà ṣó ti yé yín ẹ play ẹ ṣó ti yé yín ẹ má kọjá àyè yín wá sórí level tó rí line wa tẹ́ bá fẹ́ blọ́ọ̀gì Ọ̀kanlọ́mọ ẹ blọ́ọ̀gì Ọ̀kanlọ́mọ ẹ bọ́ Ọ̀kanlọ́mọ jà bó ṣe wù yín fídíò tó Ọ̀kanlọ́mọ ń gbá pẹ̀lú yín nìyẹn ẹ má blọ́ọ̀gì Oluomo mọ́ Ọ̀kanlọ́mọ ẹ fọ Oluomo lẹ̀ sáàyè ẹ fọ Oluomo lẹ̀ sáàyè o ẹ fi wọ́n lẹ̀ sáàyè wa o pàṣẹ ara ń gbá ọ̀rọ̀ onímọ́tò rẹ̀ àwa mọ̀ bí tá à ń gbá lọ àwa bá yín ẹ má wà bá wa ẹ ṣọ́ra yín o a sọ fún yín o ẹ ṣọ́ra yín o
ẹ̀yin lẹ ń kọ́kọ́ wá o ẹ̀yin lẹ ń kọ́kọ́ wá o kò ní jù bẹ́ẹ̀ lọ.